Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Àtìbà YouTube channel. Ẹ kú ọjọ́ méjì jọ mẹ́ta. Kí gbogbo ẹ̀yin ẹlẹ́sìn Islam pé a kú àṣekù ọdún. Ẹ̀mí wa ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Mo kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé a kú rògbòdìyàn yìí. Ọlọ́run á bá wa fọwọ́ tọ́ ọkàn àwọn olórí wa, àwọn adarí wa, látòrí Aṣíwájú Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tóbi dórí àwọn all ministers, commissioners and state governors. Ọlọ́run á bá wa fọwọ́ tọ́ ọkàn gbogbo wọn. Á bá wa fi ìfẹ́ orílẹ̀-èdè wa, á bá wa fi fún sí wọn lẹ́mìí. Ìfẹ́ mẹ̀kúnnù á bá wa gbé sí wọn lẹ́mìí. Torí pé tí bá rí báyìí lọ, ó lágbára díẹ̀. Ẹ̀rí pé ó ti tó ọjọ́ méjì jọ mẹ́ta tá ti jọ bára wa sọ̀rọ̀ kọ́yìn lórí ìkànnì yìí. Tèmi ò bá ní point, mi kàn kí n wá sí orí ìkànnì yìí láti wá máa fi àtàmọ́ mọ́ àtàmọ́. Pàápàá jùlọ lórí ọ̀rọ̀ Mr. Muyideen. Èmi ò ní pè wọ́n ní Muyideen Àgbàlá Gabriel o. Mi ní pè wọ́n bẹ́ẹ̀. Pé Àgbàlá Gabriel kan ní sọ ni mo wọ́n. Then ìmọ̀ pé wọ́n ní Muyideen Àgbàlá Gabriel ó ní ìtumọ̀ tó pọ̀. Àníyàn wo ni ẹni tó ní òun Muyideen Àgbàlá Gabriel, àníyàn wo ló fi ń jẹ? Àwa tá à ń pè bẹ́ẹ̀, àníyàn wo la fi ń pè wọ́n bẹ́ẹ̀? Ṣé àníyàn pé normal ọ̀dọ̀ Muyideen láti mọ̀, ọ̀dọ̀ Àgbàlá Gabriel láti mọ̀ Muyideen, ṣé àníyàn yẹn la fi ń pè bẹ́ẹ̀? Àbáníyàn wípé à ń fi wọ́n ṣe ẹlẹ́yà. So reason nìyẹn tí mi ò ṣe ọgbọ́n yàbí ọ̀nà. So mi ní interest nínú pé Muyideen Àgbàlá Gabriel, I don't have interest. Mr. Muyideen. Bọ́n tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ìbéèrè tí ìwọ gangan ń béèrè lọ́kàn ara rẹ pé ṣó yẹ kí àwọn Mùsùlùmí ṣó yẹ kán tẹ́wọ́ gba Muyideen? Ṣó yẹ kí Muyideen ṣó yẹ kó di Mùsùlùmí? Onírúurú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ó ń wáyé láti ọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀. Kí ni àníyàn Muyideen láti lọ gba Islam? Kí ni àníyàn àwọn Mùsùlùmí tí wọ́n tẹ́wọ́ gba Muyideen? Condition wo ni wọ́n fi gbé Muyideen? Ẹ jẹ́ ká mú láti bí. Àkọ́kọ́ mú kọ́kọ́ rọ̀ gbogbo wa. Ẹ jẹ́ ká kọ́kọ́ nígbàgbọ́ wípé Ọlọ́run Allah, ibi tó bá fi sí ibẹ̀ ló máa bá. Wọ́n dẹ̀ ní bá ṣe wáyé páàrí láàrin, ẹnìkan kì í bá kádàrá já. Dẹ̀ nítorí ká lè tètè débi tá à ń lọ ká wá padà lọ́nà. Torí pé ibi tá à ń lọ ò jìnnà, àmọ́ ibi tá à ń yà lọ pọ̀. Kẹ́dà tó débi tó ń lọ, ẹ̀dọ̀ wá yàbí tó pọ̀. Ṣùgbọ́n mo fẹ́ pàkíyèsí wa fún kankan. Torí pé tógun bá jẹ lọ, ọgbọ̀n máa jẹ padà. Ẹ má bínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, mo lè ṣẹ́ àwọn ẹlẹ́sìn Islam kan bẹ̀. Bí ìròrí wọn ṣe gbé àti bí ìròrí èmi tí mò ń sọ̀rọ̀ bó ṣe gbé, ẹ má expect pé ó máa papọ̀. But tá bá wo ìrìnàjò Muyideen, kò yẹ kó mú ìjà dání, kò yẹ kó mú wàhálà dání, kódà kò yẹ kó jẹ́ níta tí wọ́n máa drag lórí social media. But èmi wá láti wá sọ àwọn àsọtẹ́lẹ̀ kan torí ọjọ́ iwájú. Mo dẹ̀ fẹ́ kéèyàn ọlọ́pọlọ pípé get note tí bá sọ lé ní sílẹ̀. Ó pẹ́ ó yá ọ̀rọ̀ ń bọ̀ wá bẹ́ẹ̀. Torí pé ẹni tó bá mọ ibi tọ́rọ̀ owó sí, òun ni ọ̀tá ọlọ́rọ̀. Ara àwọn tí wọ́n fi ojú láì fi wo ìrìn àjò Muyideen pẹ̀lú àwọn Mùsùlùmí àgbàlá ayé. Ìpè àwọn Mùsùlùmí. Wọ́n sá fẹ́ràn ẹran tọ́kọ̀ bá pa. Wọ́n fẹ́ràn ẹran fà. Àkọ́kọ́ ń bẹ̀, ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ ẹyọ kan fún yín. Kì í ṣe Muyideen ìní ó wọnú Islam tí Islam ó fi di mímọ́. Kì í dẹ̀ ṣe Muyideen ní ó wọnú Islam tí wọ́n fi sọ pé àwọn èèyàn ti pé nínú Islam. Ẹ kọ́kọ́ mú yẹn dájú. Ẹ wá jẹ́ ká bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn láti bí ìgbésí ayé Muyideen.
èmi kàn rọ gbogbo ẹni tó bá fẹ́ bá Mr. Muyideen sọ̀rọ̀ kí wọ́n jẹ́ kí Muyideen máa mọ̀ wípé kàdárà Allahu haqqan qadri. Ẹni tó ṣoore fún ẹ táyé rẹ fi bàjẹ́ kì í ṣe kà o. Ẹni tó ṣàbúrú fún ẹ táyé rẹ fi dáa kì í ṣẹni ire o, bẹ́ẹ̀ kì í ṣe kà. Ṣùgbọ́n tí ẹ̀dá bá gbá ire mú tí ire yẹn dẹ̀ fojú jọ ibi, ẹ̀dá ò mọ̀ dá Ọlọ́run lẹ́bi. Tí ẹ̀dá bá gbá ibi mú tí ibi yẹn bá fojú jọ ire, ẹ̀dá ò mọ̀ dunnú. Ìwọ lè mọ gbàdúrà pé nǹkan tí mo fẹ́ rí tọ́lọ́run ò bá ti ṣe fún ẹ, má yan Ọlọ́run lódì. Ọlọ́run ló mọ nǹkan tó kàn lọ́rọ̀ rẹ̀. Gbogbo wa nígbàgbọ́ nínú kádàrá ṣùgbọ́n a nígbàgbọ́ nínú sábàbí. Ǹjẹ́ yìí tí ẹ mọ̀ bóyá bí tí Muyideen lọ ṣó ti débẹ̀ gan? Bẹ́ẹ̀ ni, ṣó ti débẹ̀. Ìrìn àjò ẹ̀dá láyé ó dàbí ẹni tó ń bọ̀ láti Ìlọrin tó wá ń lọ sí Badagry. Ṣé mọ̀ pé ẹni tí ń bọ̀ láti Ìlọrin kò possible kó rí ọkọ̀ Badagry straight láti Ìlọrin. Ẹlòmíì àkọ́kọ́ wọ Ògbómọ̀ṣọ́, tó bá dé Ògbómọ̀ṣọ́ á wọ Ìbàdàn. Ẹlòmíì wá lè wọ Èkó straight láti Ìlọrin. Ẹlòmíì lè wọ Ìbàdàn láti Ìlọrin. Ṣé wá rẹni tó bá wọ bóyá owó tí ń bẹ lọ́wọ́ ẹ̀ pé òkè tí máa wọ 500 dé Ògbómọ̀ṣọ́, òkè máa wọ 500 Ọ̀yọ́, òkè tí máa dọ̀rọ̀ máa rí 500 dé Ìbàdàn 15. Pẹ̀lú condition bá pò rẹ̀ ṣe rí. Ẹlòmíì wá lè pé òkè ẹ jẹ́ kí n wọ Èkó, wọ́n wá pé Èkó ní 5,000 naira. Ẹni tó wọ Àjáwọ̀ yẹn ó lè má ná ju 3,000 naira lọ tí ó fi dé Èkó. Ṣùgbọ́n tó wọ Èkó straight ó lè ná 5,000 naira. Ṣé stress ti ẹni tó wọ Èkó straight, ṣé ẹni tó wọ Àjáwọ̀ yẹn, ṣé stress tí ó pass through, ṣé lẹni tó wọ Èkó straight máa pass through? Tí ní ẹni tó wọ Èkó straight tó bá bọ́lẹ̀ ń bẹ́gà ó sì ṣe kọ́kọ́ wọ Òṣòdì o, tó bá dó sódì ó sì ṣe kọ́kọ́ wọ bóyá Yànàpájà àbágége kó tó lọ wọ Badagry. Oníkálukú lóní tó ń pass through nínú ayé ẹ̀ kó tó débi tí orí rẹ̀ wà, kó tó débi tálànà rẹ̀ wà. Ṣùgbọ́n àkókò tẹ́dá bá ń pass through wàhálà yìí ó máa ń dàbí pé kò sọ́lọ̀ nínú ayé wa ni. Ṣùgbọ́n tí dẹ̀ra bá ti dé a máa ń gbàgbé ibi tá a ti ń bọ̀. Bẹ́ẹ̀ tá a bá tẹ omi a ní tẹ̀yàn rìn torí pé omi la kọ́ tẹ̀ ká tó tẹ̀yàn rìn. Lẹ́yìn yìí Mr. Muyideen àtẹ̀yìn olólùfẹ́ wọn ẹ gbọ́dọ̀ jẹ́ kó yé wọn wípé ẹ jẹ́ ká yin ọfà, ká yin oró, ká yin ojú tá a fi sun ẹran tí ò jẹ́ kẹran ó lọ. Torí nínú ìgbésí ayé Mr. Muyideen kì í ṣe pé Mr. Muyideen ṣẹ̀ṣẹ̀ dáyé. Mr. Muyideen ò ṣẹ̀ṣẹ̀ wà nínú ayé. Mr. Muyideen ò ṣẹ̀ṣẹ̀ máa blálà sígbò kan máa bá fa. Ṣùgbọ́n torí pé ọjọ́ déètì tí Mr. Muyideen máa pàdé ẹni tó máa gbé wọn débi ire wọn, tó máa gbé wọn dolókìkí, tó máa sọ wọn dológo, déètì yẹn ò tíì pé ni ò jẹ́ kí Àgbàlá Gabriel wá wọn rí. Ìgbà tí déètì yẹn pé wọ́n pàdé Àgbàlá Gabriel nínú ìrìn àjò ayé wọn. Àgbàlá Gabriel sọ Mr. Muyideen di olókìkí èèyàn. Ọlọ́run lo ọwọ́ wọn torí pé ẹ̀dá kan ò lè sọ ẹ̀dá ẹgbẹ́ èdè nǹkan, ṣùgbọ́n Ọlọ́run máa ń lo ẹ̀dá nínú gbàgbọ́ tèmi, nínú ẹ̀sìn tí mo gbé dání, pé Ọlọ́run máa ń lo ẹ̀dá kan láti sọ ẹ̀dá kan di nǹkan. Àìmọye ẹ̀dá tí ń sórí ibú látara ẹ̀dá kan náà. Mr. Muyideen wá bẹ̀rẹ̀ ìgbésí ayé tó yàtọ̀ sí ilé àjò tí wọ́n ti ń rìn bọ̀ láti jọ́ tó ti dáyé tó dá Àgbàlá Gabriel. Wọ́n rìn lọ fáà, ó tún di àárín kan kọ̀tọ̀ wáyé. Kọ̀tọ̀ yẹn wá wáyé, ó wá gba omijé kíkorò lójú Mr. Muyideen. Ẹ má dájọ́ pé ẹnìkan ṣàìdá ẹnìkan ṣàìdá, ẹ gbàgbé yẹn, ìyẹn kọ́ ni mo bá yí, ìyẹn kọ́ ni mo ń sọ lé nìyí. Now ó gba omijé lójú ẹ̀. Mr. Muyideen wá tún pàdé àwọn míì. Nínú ìrìn àjò àwọn yẹn wọ́n sọ wọ́n di mùsùlùmí. Lílé tó jẹ́ pé orúkọ wọn tẹ́lẹ̀ orúkọ mùsùlùmí ni, ṣùgbọ́n kò dájú pé wọ́n jẹ́ mùsùlùmí. Àkọ́kọ́
ẹ kọ́kọ́ lọ mú dájú. Ìwọ tó bá fẹ́ sin Ọlọ́run rẹ, sin Ọlọ́run rẹ pẹ̀lú ọkàn kan. Má torí owó sin Ọlọ́run. Má torí ipò sin Ọlọ́run. Má torí pé mi ò rọ́mọ bí Mùsùlùmí ni mí. Mo wá lọ sọ́dọ̀ pásítọ̀ kan, ó wá pray fún mi, mo di ọlọ́mọ. Má torí ẹ̀ di Kristẹni. Má torí pé Kristẹni ni ẹ́, o ò rówó ṣayé rẹ, o ò rí rọrùn nínú ayé rẹ, o wá lọ sọ́dọ̀ àfáà kan. Àfáà yẹn wá ṣiṣẹ́ fún ẹ tàbí gbàdúrà fún ẹ, o wá di ọlọ́rọ̀ láti bẹ̀. Má torí rẹ̀ pé o fẹ́ di Mùsùlùmí. Èmi ò tú Kùránì o, èmi ò tú Bíbélì o, bẹ́ẹ̀ mi ò tú àdìsí Ànábì. Ṣùgbọ́n kí nìyẹn náà? Ẹ yá mi ní nǹkan tí mo lè lò láàrin yẹn. Ìròrí tèmi, thinking mi, psychologically. Èmi gan tí mo jẹ́ èèyàn yìí tí mi kì í ṣe Ọlọ́run, tí mo jẹ́ èèyàn ẹlẹ́ran ara. Tí o bá torí wípé o fẹ́ fi kan gbà kan lọ́wọ́ mi, mo lè má satisfy rẹ. Ọdún náà Ọlọ́run ò rí bẹ́ẹ̀ o. Ṣùgbọ́n tí mo fẹ́ kó mọ̀ ni pé tó o bá fẹ́ ìyàwó torí pé ó rẹwà, níjọ́ tí o bá ní accident tí ẹwà yẹn bá bù kúrò ńbẹ̀, wàá kọ ìyàwó yẹn sílẹ̀. Ìlànà àwọn onímọ̀ ni wọ́n fi jẹ́ kó yé wa wípé tó o bá fẹ́ ìyàwó ẹ̀, má fẹ́ torí ọmọ, pé ọmọ ládùn gbéyàwó. Ọmọ is part of adùn gbéyàwó. Rí bí part. Má rí bí the major point. Torí tó o bá rí bí the major point, tó o bá fẹ́ tí o bá bímọ, ìfẹ́ yẹn máa kúrò. Ó dẹ̀ lè má bímọ, kó bí àlàáfíà fún ẹ, kó bí ọlá fún ẹ, kó bí fọkànbalẹ̀ fún ẹ. Ẹni tó wá bímọ fún ẹ gan lè má bí fọkànbalẹ̀. Ṣùgbọ́n tó bá rí ìfẹ́ òtítọ́, ìfẹ́ òdodo bí major point nínú adùn ìgbéyàwó, ó pé ẹ ju kó yan ọmọ láàyò lọ. Ọlọ́run wọlá bí tàdé, gbogbo àwọn àgàn tó ń sunkún ọmọ tí fẹ́lẹ́ ń bẹ láàrin àwọn ọkọ wọn, Ọlọ́run bá mi ṣe ọmọ àdùnnú fún wọn. A ti rí Muslim gan tó máa against mi báyìí pé mo lòdì sí bí Muyideen ṣe gbà Islam. Mi ò lòdì sí o. Ṣùgbọ́n ẹ má jẹ́ kó ṣùọ̀ fún yín wípé n tó ṣẹlẹ̀ láàrin Muyideen àti Àgbàlá Gabriel kò tún lè ṣẹlẹ̀ láàrin Muyideen àti ọ̀dọ̀ àwọn tó wà tó jẹ́ lẹ́sìn Islam. Tí Muyideen ò bá ti parí ìrìn àjò ayé ẹ̀, èmi kàn gbà ládùúrà fún wọn wípé ibi tí wọ́n jókòó sí nìsín, k'Ọlọ́run ṣe bẹ̀ láyé ìgbàlà fún wọn, k'Ọlọ́run ṣe bẹ̀ láyé òpin ìrìn àjò aburú fún wọn nínú ayé wọn. Tó bá wá jẹ́ bẹ́ẹ̀, ìyẹn ò wí pé kárí Àgbàlá Gabriel bí ẹni bí irúkú o. Ìyẹn ò gbé kárí Kristẹni bí ẹ̀sìn tí ò dá. Ẹ má bínú, pọ́pọ́lọ tèmi ṣe gbé ni mo ṣe ń sọ yẹn. Pé àwọn Mùsùlùmí perfect, tàbí kẹ́lòmíì náà kó wá dín lọ́la kó jẹ́ pé Kristẹni ni ọ́, kó wá lórí orí ọ̀fẹ́ yẹn. Kì í ṣe gbogbo èèyàn ló lè rí irú ẹgbà. Èèyàn ni Mùsùlùmí, èèyàn ni Kristẹni. Kò sẹ́ni tí jẹ́nìyàn tí ó lè gbé. Nínú ẹ̀sìn tó ní constitution tó le in Islam wa, tó dẹ̀ jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ máa sá níbẹ̀. Constitution rẹ̀ tó wá le yẹn, protocol Islam tó le yẹn, in ló jẹ́ káwọn kan dúró ń bẹ̀, in ló jẹ́ kémi yìí dúró ń bẹ̀, torí ló jẹ́ kí n nígbàgbọ́ ń bẹ̀. Pé ẹ̀sìn àtọ̀dọ̀ Ọlọ́run. Pé tó bá ṣe pé àwọn èèyàn kan ni wọ́n kóra wọn jọ tí wọ́n ṣòfin ẹ̀sìn Islam, ó ṣeé ṣe wọn ti ẹ̀ ní ṣe bẹ́ẹ̀ yẹn láyé. Wọn ní ṣe gbogbo òfin yẹn. Mo fẹ́ kẹ́ gbọ́ mi yé dáadáa o. Nínú ìgbésí ayé tí Mr. Muyideen gbé bọ̀ from beginning ayé wọn, ṣé gbogbo ìgbésí ayé tí wọ́n ń gbé bọ̀ tẹ́lẹ̀ yẹn, ṣé wọ́n rẹ́dì láti ṣẹ̀sìn kankan tẹ́lẹ̀? Ṣùgbọ́n pé torí pé wọ́n rí ìgbàlà látọ̀dọ̀ Àgbàlá Gabriel, ó sọ wọ́n di Kristẹni.
ó sọ wọ́n di ẹni tí ń tún chọ́ọ̀chì ṣe, ó sọ wọ́n di ẹni tí ń ṣe àtúnṣe church, ó sọ wọ́n di Christian. So kì í ṣe pé wọ́n intentionally, títọ́ yẹ pé wọ́n intentionally ni, tí kì í ṣe pé problem ló gbé wọn débẹ̀, mùsùlùmí ò ní pè wọ́n kí wọ́n dáhùn, kò sírú ìṣòro tí wọ́n lè ní. That is why mo sọ pé nínú ẹ̀sùn tó le jù tí constitution ní ẹ lé in Islam, tí mo ṣe táwọn èèyàn bá péjọ tọ́ka wọ́n pé ẹ̀já àjókòó báwo la ṣe fẹ́ máa ṣẹ̀sìn wa yìí, àmọ́ kírun wákàtí márùn-ún, wọn ò ní dábàá àrùn wákàtí márùn-ún, bóyá wákàtí kan ni wọ́n ní a máa kí. Ìyá Ṣàngó ní káṣù kátọ̀ kátàbà lójú wọn pé mùsùlùmí ló ní màlẹ́. Gbogbo àwọn ìlànà kan wà ní Islam tó ṣe wípé tí èèyàn bá kanlẹ̀ nígbàgbọ́, kọ́lọ́hún kanlẹ̀ fẹ́ tọ́yàn sọ́nà, kò ní gba Islam. Àfẹnitọ́lọ́hún bá fẹ́ lò, dáńsí gbogbo mùsùlùmí ni mùmínì, and practice ẹ̀ ni. Àwọn tí ó ṣe mùmínì ti ṣe lọ, mùmínì and practice ni. Kọ́sọ́ ní bó ṣe ká jẹun, ó ní bó ṣe ká wọṣọ, ó ní bó ṣe ká rìn, ó ní bó ṣe ká sùn, ó ní bó ṣe ká jí, ó ní bó ṣe ká fẹ́yàwó, ó ní bó ṣe ká bímọ, ó ní bó ṣe ká rìnrìn tá tí ó fi dọjọ́ ọkú. Èèyàn mélòó ló wá lè ṣe? Bó tí wọ́n bá táwa bá ń ṣe, Ọlọ́run ìwọ̀nba tó bá ń yọ̀dá fèmí láti ṣe, gbà lẹ́sẹ̀ fún mi. So ló fi pọn dandan pé whoever tó bá fẹ́ ṣe Islam, Ọlọ́run ò sọ pé ká má ràn ara wa lọ́wọ́ o. Ọlọ́run ò sọ pé ká má ṣàánú ara wa o. Torí inú òpó 5 tó da èmi àti Islam pọ̀, òpó 5 péré lọ́dà wa pọ̀. Ìnìjẹ́ mùsùlùmí lọ́dọ̀ tèmi. Mi ò níjọ, mi ò ní caucus, mi ò ní ẹsẹ̀ báyìí, but òpó 5 yẹn ilé mi rí bí ẹ̀sìn lọ́dọ̀ tèmi, ni mo gbé gbàgbọ́ mi lé lórí. Ni òfin ní jẹ́ pé mo ṣe lé ẹnìkan ní èyí ló yẹ kí n ṣe. That is me. So nínú òpó 5 yẹn, ibẹ̀ ni sàkáàtì wà, ara ẹ̀sìn ni. Ká ràn ra wa lọ́wọ́, kò sí ní jẹ́ sàkáàtì ju pé ká ràn ra wa lọ́wọ́ lọ. Ìwọ tó ní pé nínú okòwò mi lọ́dún ni mo jèrè 1 million, kò sí, ó wà nínú ẹ̀sìn Kristẹni. Ṣùgbọ́n 10% ti wọn, ibi tí wọ́n san sí nínú ẹ̀sìn wọn, àlàyé ẹ̀ wà nínú ẹ̀sìn tiwọn. Mi ò ń tojú bọ nǹkan tí ó máa ń ṣe tèmi tí mi mọ̀ nípa ẹ̀. But ti Muslim ni pé yọ zakat, yọ nínú èrè rẹ̀, dá fún ẹnìkan ní owó tó lè sọdún náà di ẹni tí ó máa yọ zakat nínú ọdún mi. Zakat yàtọ̀ sí sàárà yàtọ̀ sí sàdákà. So mo fi zakat wé sàárà ò lè fún yàn 50 naira, ò lè fún yàn 100 naira, ò lè fún yàn 1000. Tàbádẹ́wò nínú ayé lónìí, ẹni tá a bá ṣe sàárà 500, 1000 fún, àfún ní nǹkan tó fẹ́ fi jẹun, òun sì nǹkan tó fẹ́ fi jẹyàn nínú ayé. Ṣùgbọ́n zakat tó o bá yọ fún ẹnìkan àbẹ́yàn méjì, àwọn náà gbọ́dọ̀ di ẹni tí yóò lè yọ zakat ní next year lọ́dún mi. So zakat ẹ yọ, èmi rí bí zakat ń tẹ́ bá yọ fún Mr. Muideen. Bọ̀ ìjọ tí Mr. Muideen bá rí àṣìṣe yín, tàbí ìjọ tí wọ́n bá rí nítorí tira díẹ̀ nínú ẹ̀sìn, ṣé tí ẹlẹ́sìn mi bá pè wọ́n, ṣé wọ́n ní dálò? Ẹ jẹ́ kí wọ́n mọ ìtumọ̀ ẹ̀sìn tán gbé dání, torí pé wọ́n bóyá possibility wà kán máa jẹ́ Muideen, àti mọ̀ pé Muideen, àti mọ̀ pé orúkọ Islam ni. Ṣùgbọ́n ẹ máa ṣèrántí pé bó ṣe jẹ́ orúkọ Islam, iná la tún ní Pastor Muideen tó tún jẹ́ pastor tí dẹ̀ ń jẹ́ Muideen. Ẹ wá jẹ́ kó máa yé wọn, àwọn tẹ́ ẹ bá mọ̀ pé ó hard nínú ẹ̀sìn yìí, ẹ jẹ́ kàn mọ́ o. Tán bá fẹ́ dúró ti ẹ̀sìn yẹn, kàn dúró. Tán bá fẹ́ dúró ti ẹ̀sìn yẹn, ń tẹ́ ẹ bá ní lágbára láti ṣe fún wọn, ẹ ṣe fún wọn. Ṣùgbọ́n tí dájú Mr. Muideen, tẹ́ bá láǹfààní àti gbọ́ mi, ẹ má ṣe aṣẹ́wó ẹ̀sìn. Ní tí wọ́n fi lè sọ yín ní Muideen, dájúdájú ní ẹ̀sìn Islam náà pè yín sí.
ẹ gbá Islam yẹn mú, ẹ má gbá mú torí ẹnì kankan, ẹ gbá mú illa billahi wa rasuluhu, ẹ gbá mú torí t'Ọlọ́run àti t'Ànábì, ẹ má gbá mú torí pé nígbà tẹ́ ẹ fẹ́ jábọ́ àwọn mùsùlùmí tẹ́wọ́ gbà yín, ẹ má gbá mú nítorí pé nígbà tẹ́ ẹ fẹ́ jábọ́ àwọn mùsùlùmí tẹ́wọ́ gbà yín. ẹ ṣe yẹn lẹ́ni. ẹ wá mọ̀ rí ẹlẹ́sìn kìrìsìtẹ́nì bí ọ̀tá yín, not only Àgbàlá Gabriel. mo ní ọmọbìnrin kan tó jẹ́ ọmọ mi láti ẹnu bí nídìí iṣẹ́ ìtàgé, kìrìsìtẹ́nì ni. ìgbà tó ń bá mi rìn mo dẹnu fẹ́ kọ́, wá ní òun ò tiẹ̀ lè jẹ́ kí nǹkan kan lòun àti mùsùlùmí pọ̀. níbi bóyá nǹkan tó ti rí, I don't know, torí pé tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmí. mo wá ní forget about dating relationship. so mo rí ẹ bí ọ̀rẹ́ mi, àwa jọ ń sọ̀rọ̀, àjọ ń ṣàwọn àjọṣepọ̀ kọ̀ọ̀kan. ó wá rí mi bíi pé èmi ni mo fẹ́ dáa jù nínú Islam. èmi kọ́, Ọlọ́run kọ́, ìwájọwà ló ń jẹ́ ọ̀rẹ́ jọ̀rẹ́. tó rí lára mi yẹn, èmi ò ní kó wá sí Islam, ṣùgbọ́n wá gbà fọ́lọ́run lára mi, ó wá sọ mí di bàbá ẹ̀, èmi náà wá mú bí ọmọ. ó wá jọ ń ṣe àjọṣepọ̀ ọ̀fẹ́ débi wípé nínú ilé yàtà sí lọ yìí ó sẹ́ndì owó ẹran sí mi, láì béèrè. ó dẹ̀ máa ń fi mí yangàn níbikíbi pé so ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ lèèyàn. bẹ́ẹ̀ ni, ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ lèèyàn. téèyàn kan bá ṣe tí ò dá nínú ẹ̀sìn kan, má fi bú ẹ̀sìn yẹn bóun ṣe rí nu, torí pé Ọlọ́run ti dá wa léèyàn kó tó di pé agbọ́njú alájú abọ́ sínú ẹ̀sìn. so ìjẹ́nìyàn yẹn tó bá wá ń wáyé, ẹ má fi ṣe comparison pẹ̀lú religion, kò papọ̀ mọ́ra wọn. so Mr. Muyideen, ẹ má rí ẹlẹ́sìn kìrìsìtẹ́nì bí ọ̀tá yín látara àrìn àjò tẹ́ẹ̀rìn pẹ̀lú Àgbàlá Gabriel. ẹ dẹ̀ máa jẹ́ kó wà ní ìrántí yín, káwọn tán gbà yín sọ́dọ̀ náà máa sunkún rẹ̀ sí yín létí wípé ẹnikẹ́ni tí wọ́n bá ní ipa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́nìkejì rẹ̀, ó wá jẹ́ kìrìsìtẹ́nì ni o, ó jẹ́ lẹ́sìn ìṣẹ̀ṣe ni o, gbogbo nítorí ó jẹ́. kèfèrí Ọlọ́run ni o, kìrìsìtẹ́nì Ọlọ́run ni o, mùsùlùmí Ọlọ́run ni o. mo gbọ́ ìtàn kan ní sámà àfáà mi tó ní nígbà yẹ òjíṣẹ́ kan pé ọmọ ẹnìkan tí ń bọ iná ni a ní bàbá yẹn ń bọ. wá nígbà tó wá tó àsìkò àwẹ̀ àwọn mùsùlùmí, ọmọ rẹ̀ wá gbóúnjẹ síta wọ́n á ń jẹ, bàbá ẹ̀ wá wọlé, bàbá ẹ̀ wá ní ọwọ́ abáńtà, kí ló ṣẹlẹ̀? olóhùn jẹun. kí ló tó ń jẹun ta? ṣé bọ́ọ̀ mọ̀ àwọn mùsùlùmí ń gbààwẹ̀? ẹ dàkún, sẹ́yìn sọ di mùsùlùmí sá? tí wọ́n bá ti tọ́ ẹ mọ́jà tọ́ ẹ dàkún, sẹ́yìn ò lè jẹun níta rẹ̀, sẹ́yìn ò lè jẹun nílé ẹ̀. ṣùgbọ́n torí pé ẹni yẹn lè máa bọ òun, ó fẹ́ àlàáfíà láàrin ara wa. tọ́lọ́ bá ní kẹ́ fàlàáfíà láàrin ara yín, sọ́lọ́ ní ọ̀hà fẹ́ tì í. ọmọ yẹn wá ní kó gbóúnjẹ wọlé, wọn lẹ́nu yẹn kú níjọ́ kejì àbí níjọ́ yẹn. Ànábì wa lálàá sallallahu alaihi wasallam pé òun ẹni yẹn ó wà ní àlùjánnà. ẹ̀sìn dúró lọ́tọ̀, ìwà dúró lọ́tọ̀ ni o. inú wa làwọn nǹkan kan wà, kó o ṣe dáadáa síyàn, kò sí ní tó kàn ẹ́ pẹ̀lú pé lágbájá ọ̀dà tàmọ̀dò ṣe kinní kan. ṣe dáadáa ní tiẹ̀. ìwà náà fi ròyìn gbogbo àwọn tí a tẹ̀lé. àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe ìwà wọn fi ròyìn Ọ̀rúnmìlà, àwọn kìrìsìtẹ́nì ìwà wọn fi ròyìn Jésù, àwọn mùsùlùmí ìwà náà fi ròyìn Ànábì. tí o kọ́kọ́ lọ ní ìwà, so ẹ má rí nírì tí n bá jẹ́ èèyàn láyé, gbogbo ibi tí àwọn àṣà wèrè kan táwọn obìnrin máa ń dá. ọdún náà ẹni tó bá rí sòrò orí ọlá yóò pọ̀ lá níyọnu, ẹni tó bá rí dùnú orí ọlá yóò pẹ́ kó sì tó dùn tọ́lá. ọkùnrin náà ẹ bá rí ejò tí n bá rọkùnrin yín kankan pa ọkùnrin náà kí n tó pé jọ ìwà wo ló hù kọkùnrin tó di bá ń lọ́dọ̀ rẹ̀. ẹ má jẹ́ kó máa wà láníyàn yín ìkórìíra ẹ̀sìn kìrìsìtẹ́nì. Mr. Muyideen, ẹ má jẹ́ kó máa wà láníyàn yín o. àwọn tó ń súnmọ́ yín
tó ń ṣe wáàsí fún yín, wọn ò tún máa sọ fún yín pé tó o bá ti ń kórìíra èèyàn kan tàbí òun kórìíra ẹlẹ́sìn kan, òun dínkù nínú ìgbàgbọ́ nìyí. So tẹ́ bá fẹ́ lékún nínú ìgbàgbọ́, ẹ ṣe tó bá yẹ kẹ́ ẹ ṣe síbi tó yẹ kẹ́ ẹ ṣe sí. Ẹ má tako ẹnìkan. Ẹni tó bá gba ìsìláàmù látara yín, alhamdulillah. Tí ò bá gbà, ẹ má sọdọ̀ ta yín. Àwọn tó ṣoore fún yín yìí, tẹ́ ẹ bá ṣe islam, tán bá jẹ́ aláàánú yín, tán bá fẹ́ ṣoore fún yín, wọ́n á ṣe fún yín. Ìpèpè sójú ọ̀nà tọlọ́run kì í ṣe jàgídíjàgan. Then má fowó ráàyàn sínú ẹ̀sìn. Tó o bá fowó ráàyàn sínú ẹ̀sìn, ìwọ náà lọ padà ṣe wàhálà rẹ o. Tó bá wá fowó ráàyàn sínú ẹ̀sìn, jẹ́ kẹ́ni yẹn ní àgbọ́yé ẹ̀sìn tí ń bọ̀ wá sìn. Ọdún náà bó ti jẹ́ pé fẹ́ owó yẹn máa wà lẹ́mìí ẹ̀ pé wọ́n ní tí má ṣe báyà wọ́n ó ṣe ilé fún mi, wọ́n ní tí má ṣe báyà wọ́n ó rọ̀kọ̀ fún mi. O lè gbà torí ẹ̀sìn, torí owó, ṣùgbọ́n má sìn torí owó. Má sìn torí àlùmọ́ọ́nì ayé. Àmọ̀páyé yìí ò ṣe gbé láì láwọn màtíríàsì kan. Ṣùgbọ́n n tó ba ayé jẹ́ lẹ́ni náà ni pé torí pé àwọn wá ayé ni gbogbo wa fi ju Ọlọ́run sílẹ̀. Iná wá jẹ́ kí wàhálà ò pọ̀. Gbogbo wa àwa ń darí rẹ̀ sọ́dọ̀ ara wa mọ́ pé àwa là yí ẹsẹ̀. Àwa ń darí rẹ̀ sọ́dọ̀ àwọn olórí wa. Ẹlòmíì wa ń blame Ọlọ́run. Ọlọ́run kan lo àwọn olórí wa láti máa fi fìyà jẹ wa ni. Èyí tí kálukú náà dánwò láàrin ara wọn ṣe tó dáa. Níparí ọ̀rọ̀ mi, mo kí ẹ̀yin tẹ́ sin lọ́hùn látara Mr. Muyideen, látòrí ìyá tó bí wọn, tó fi dórí Àgbàlá Gabriel, tó fi wá kó lórí Àgbàlá Gabriel, tó fi wá débi tó délé ni, àti pàápàá jùlọ àwọn tó ń da orí social media rú nígbà tí kìí ṣe wọn ṣẹlẹ̀, àwọn tó ń sọ dáadáa àtàwọn tó ń sọ ní dáadáa àtàwọn tó ń wá padà sọ ní dáadáa, gbogbo yìí ni mo kí. Gbogbo nǹkan tí kálukú bá fẹ́ ṣe, ẹ máa rántí ọjọ́ kẹ́. Gbogbo nǹkan tí kálukú bá fẹ́ ṣe, ẹ máa rántí ọjọ́ tí wọ́n á gbé kálukú sínú sàárè. Ọlọ́run dẹ̀ mú gbogbo wa. Ìkírun orin ọ̀pá wá pọ̀, hallelujah ọ̀pá wá pọ̀, ìrìwò ọ̀pá wá pọ̀. Mẹ́kọ̀ sẹ́ni tí ó kù tí wọ́n ní rí mọ́lẹ̀, ẹyọ kan pa wá pọ̀. Ikú. Kristẹni nígbàgbọ́ pé òun máa kú. Mùsùlùmí nígbàgbọ́ pé òun máa kú. Babaláwo nígbàgbọ́ pé òun máa kú. Tán bá dẹ̀ sin, tí babaláwo tí wọ́n lẹ́sìn àbáláyé bá kú, wọ́n á rí bọ́n náà lẹ̀. Mùsùlùmí ò ní gbé tiẹ̀ kọ́gi. Bẹ́ẹ̀ Kristẹni ò ní gbàgbé tiẹ̀ sórí pẹpẹ. Bí àyẹ̀ bá mọ̀ ẹ́ lógún ọdún, wọ́n padà bọ̀ mọ́lẹ̀ náà. Inú ilẹ̀ yẹn kí ni gbogbo wa ń bọ̀ wá bá pàdé mẹ́. Àwa nìkan ló máa kú. Máa sọ fáwọn èèyàn máa ní, mo bẹ̀rù sàárè jù náà náà lọ. Torí pé inú náà possible ká pọ̀ mbẹ́. Iná ń tá gbọ́dọ̀ pààyà, ṣùgbọ́n sàárè lákọ̀ọ́kọ́ kan ká tó kan náà. Tẹ́lẹ̀ nìkan polówó yóò dá wa nù sàárè. Àwọn onímọ̀ dẹ̀ jẹ́ ká yé wa pé ẹ̀mí ó padà sára. Torí pé ẹ̀mí ó kì í kú, ọkàn ló máa ń kú àtàrà. Tẹ́mi bá kan jáde kúrò nínú ara, ìlara máa ń dòkú. Sídélé, ẹ jẹ́ ká máa bẹ̀rù ọjọ́ kan yẹn pẹ̀lú gbogbo tá a bá fẹ́ ṣe. Mo wá rọ gbogbo ẹni tí ó bá dá sọ̀rọ̀ yìí, ẹ má dá sí i lọ́nà tí ó fi máa tako ẹ̀sìn kan tàbí tá a fi máa wá bú ẹ̀sìn kan fẹ́sìn kan lórí ọ̀rọ̀ Mr. Muyideen. Ẹ jẹ́ kí Mr. Muyideen, ẹ jẹ́ kó fìfọ̀kànbalẹ̀ kó fi rìnrìn àjò ayé ẹ̀. Mr. Muyideen, kẹ́ ẹ jẹ́ Muyideen Àgbàlá Gabriel, nǹkan lẹ fi máa appreciate Àgbàlá Gabriel o. Kẹ́ ẹ jẹ́ Muyideen Àgbàlá, kẹ́ ẹ jẹ́ Muyideen lásán àtòrúkọ yín, nǹkan lẹ fi against Àgbàlá Gabriel. Bọ̀ kì í ṣe pé kẹ́ ẹ attach orúkọ yẹn morúkọ yín ní appreciation. No! Appreciation wà nínú ọkàn yín. Appreciation gbọ́dọ̀ wà nínú ọ̀rọ̀ ẹnu yín. Appreciation gbọ́dọ̀ wà nínú ìrìn àjò yín. Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ níṣòro níbi tẹ́ ẹ dé yẹn. Ṣùgbọ́n tẹ́ ẹ bá níṣòro mẹ́, ẹ má rí bẹ́ẹ̀ bí best
over. So ẹ rìnrìn àjò tẹ́ ẹ rìn bọ̀ pé tẹ́ ẹ bá dọ́dọ̀ Àgbàlá Gabriel possibility wà kẹ́ ẹ má débi tẹ́ ẹ délé nìyẹn. Ni mo fi sọ fún yín pé omi la kọ́kọ́ tẹ̀ ká tó tẹ̀yàn rìn. Eléyìí ò ń ṣe pé ìfẹ́ Àgbàlá Gabriel ló ní nífẹ̀ẹ́ rẹ̀ ju ó nífẹ̀ẹ́ Kristẹni ju kò jọra wọn, má fi wọ́n wéra wọn. Are you getting my point? Ó kí gbogbo ẹ̀yin tẹ́ bá gbọ́ mi yé, wọ́n tún wá kí gbogbo ẹ̀yin tẹ́ bá sì mí gbọ́. Ọlọ́run tún gbogbo wa sí. Ìta bá fi tẹ̀sẹ̀, Ọlọ́run dáríjì wa. Kò ní fi ẹsẹ̀, kò ní fi dènà oore wa, kò ní fi dènà àgbéga wa. La hawla wala quwwata illa billahi al-azim. Ihdina siratal mustaqim. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.